Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo ló ń kọ́? Gist tèní, ẹ má bínú pé mi tètè mú gist wá fún yín. Iṣẹ́ mi pọ̀, so nǹkan tó fà á nìyẹn. Ẹ̀yin èèyàn ilé, bí a ṣe gbọ́ gist tèní, wọ́n ní àǹtí wa fashion àti àǹtí wa wọ́n náà sunkún o lórí space èyí tó ṣí sílẹ̀ ní Ojaja mall, èyí tí Queen Naomi tí wọ́n ní àwọn ò ní agbára láti máa lo space yẹn mọ́. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n rí èèyàn kan tó lease space yẹn ní 22 million. Ẹ̀yin èèyàn lé àgbọ́ gist allegedly ní o, kò ń ṣe pé bóyá kábíyèsí ló sọ fún mi o àbí Queen Naomi ló sọ fún mi. Nǹkan tá à ń gbọ́ tó ń ṣẹlẹ̀ lórí social media, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist yìí, àní ká mú wá sí etí ẹ̀yin èèyàn ni. Wọ́n ní ibi space ní Ojaja mall yìí open. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n open space yẹn for rent nígbà tí Queen Naomi láwọn ò lè lò mọ́. Wọ́n ní bí a ṣe gbọ́ o pé obìnrin kan san 22 million láti rent ibẹ̀ láti máa fi ṣe perfume business. Wọ́n lẹ́ni yìí tiẹ̀ ti ń sọ gan ní gbogbo ìgbà tí wọ́n ń kọ́ Ojaja mall pé òun fẹ́ lò fún perfume business. So wọ́n ní nǹkan tá a gbọ́ ò ní pé wọ́n gba 22 million yìí, wọ́n dẹ̀ send ẹ̀ sí Queen Naomi láti fún obìnrin yẹn láti rent ibẹ̀. Wọ́n ní ṣe ni àwọn olórí bú sẹ́kún nígbà tí wọ́n gbọ́ pé kí ló dé, kí làwọn ṣe fún kábíyèsí fi ń ṣe báyìí fáwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Ṣé rí ọ̀rọ̀ yìí ó lágbára gan-an ni. Nǹkan tó dẹ̀ fi lágbára gan ni pé àwọn olórí ojú wọn ò kúrò nínú gbogbo àwọn investment kábíyèsí. Àwọn fẹ́ máa bá Queen Naomi fọwọ́ gbárí figagbága lórí. Ṣùgbọ́n kábíyèsí wọ́n mọ nǹkan tó ń ṣe, àwọn lọ́kọ wọn. Àwọn dẹ̀ ni wọ́n fẹ́ wọn, wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ fún oníkálukú. Ìtorí ẹ̀ ní kábíyèsí wọ́n fi ní nǹkan tí àwọn bá ń ṣe ní ìsìn, àwọn ò ní jẹ́ kí Queen Naomi má gbọ́ sí i pé gbogbo nǹkan làwọn fi máa tọ́ Queen Naomi létí. So ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní pé kábíyèsí ṣe pé obìnrin yìí bó ṣe sanwó báyìí 200 million wọ́n send ẹ̀ sí Queen Naomi. Wọ́n ní inú kábíyèsí dùn sí i nítorí pé wọ́n fẹ́ kí àwọn obìnrin méjèèjì máa jà, torí wọ́n ní ìgbà tí space yẹn ti open, wọ́n ní àǹtí wa wọ́n ló ti bẹ̀rẹ̀ sí wá bó ṣe máa ta nǹkan níbẹ̀. Wọ́n ní àǹtí wa fashion náà, wọ́n ló ti bẹ̀rẹ̀ sí máa wá bó ṣe máa ta nǹkan níbẹ̀. Kábíyèsí ò fẹ́ kí wọ́n máa jà sí nǹkan kan, ìtorí ẹ̀ náà fi gbé ìgbésẹ̀. Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ẹ̀yin èèyàn ilé Yorùbá ni mò ń sọ lórí channel yìí. Mò ń sọ Yorùbá nítorí pé mi fẹ́ ká gbàgbé àṣà àti èdè wa, àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà tí ẹ fẹ́ polówó, Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. A máa ń ṣe celebrity gist àti royal gist wa láti Monday títí dé Friday. A dẹ̀ máa ń ṣe politics gist wa ní weekend, Saturday and Sunday. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lọ, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ gist alárìndòdò lọ, wọ́n ní àwọn àǹtí wa méjèèjì, wọ́n ní wọ́n bú sẹ́kún ni o nígbà tí kábíyèsí tí wọ́n fún wọn ní ààyè ní Ojaja mall láti tajà níbẹ̀. Wọ́n ní ṣe ni kábíyèsí wọ́n gba rẹ́ǹtì store yìí, èyí tí obìnrin sọ 22 million, wọ́n dẹ̀ send ẹ̀ sí Queen Naomi nítorí pé àwọn ni wọ́n ní shareholders 50% nínú investment
investment Ojaja mọ̀ àwa mọ̀ bí wọ́n ṣe fẹ́ split ẹ̀. Nǹkan tí a gbọ́ nìyẹn allegedly, bí mo ṣe sọ fún yín alleged ni gist yìí o. So ọlọ́run elédùmarè á ràn kábíyèsí lọ́wọ́, á dẹ̀ ràn Queen Naomi lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ní àwọn olórí méjì yìí wọ́n nínú wọn bàjẹ́. Wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ pé kí ló dé tí kábíyèsí ń treat àwọn báyìí, kí ló dé tí kábíyèsí ń ṣe nǹkan tó ń ṣe fáwọn ẹ pé ọ̀rọ̀ Queen Naomi nìkan ni kábíyèsí wà after, wọn wà after ọ̀rọ̀ anybody nínú palace. Bọ̀ ọ̀rọ̀ tálẹ́fẹ́ kan wà after. Èmi ò mọ nǹkan tó ń ṣẹ̀yìn olórí, kábíyèsí ti sọ fún yín bọ́ ẹ fẹ́ gbọ́. Ṣùgbọ́n nígbà tí kábíyèsí bá bẹ̀rẹ̀ sí ṣe tiwọn, bóyá ń gbà yẹn bóyá ẹ máa gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín ò ní dojú rú o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you all. Thank you so much. Share, like and subscribe.